ẹ̀mí wa ṣe púpọ̀ ẹ̀mí wa tó ṣe lè a ṣe tọdún tó bọ̀ a ṣe 5 years a ṣe 10 years and so on and so forth. Mo ṣe bá ọba Àwórì pátápátá, mo ṣe bá ọba Àwórì pátápátá, tẹ̀tí wóró gbàdó Ìgbẹ́sà ọ̀tà, tẹ̀tí wóró gbàdó Ìgbẹ́sà ọ̀tà, ọjọ́ Àwórì lébè ọ̀sàwò, ìsọ̀nà ìsàlẹ̀ Èkó jíjí kù ṣẹ́rí, mo kí gbogbo Àwórì. My name is Abdul'Azeez. Orúkọ mi ni Amsa Samuel. Orúkọ ti tèmi Wàlíù Adélé. Àwọn yìí ni máa sọ o torí lẹ́yìn wa o mi ò lè wá yá tó máa yédèlédè sọ o. Ó dùn gidigidi gan pé sport wà nínú program tá a fẹ́ ṣe ní 1 year anniversary because yàtọ̀ sí pé sports ó máradá ó tún ṣe nǹkan tó dáa fún brain àbí ó wá dùn wípé Gbedu kébì náà tẹ̀lé ní torí mo ti múra sports sílẹ̀ láàárọ̀ yìí ṣùgbọ́n mo ti jí ẹ̀bà láàárọ̀ yìí ẹ̀bà ti ilé 5 km 10 kilometers wọn ò bára lọ rárá so I say a big congratulations to all of you that participated. And the most important is to participate, not whether you came first or second or third. Ayé ìbọ̀lẹ́ ìwọlé ara iwájú, ọmọ olówó kò fi aṣọ òṣìbúra, ọmọ olú ilé ìlàró, ọmọ erin ńlá àkókò, ọmọ erin ńlá ìbámu àkókò, ẹrú tọmọ ní ìbákọ́lọ, ọmọ òrò jẹ́, ọmọ òrò fọ̀, ọmọ ògò kù ìgbà ìgbà, ọmọ inú wa dùn nítorí ojú ìfúrégé. Inú wa dùn nítorí abáyìnlá làbíyá, ẹ̀yin olùwòran wà rún, àtúngbèrè wà délé, ní òsì yá òsì, má ṣe bàjẹ́ onígbàsẹ̀, Ìgbẹ́sà má ṣe bàjẹ́ onígbàsẹ̀. Marathon tá à ń sọ̀rọ̀ ṣẹ́ àwọn akọ̀ṣẹ́kù bí ejò wọ́n pọ̀ rẹpẹtẹ nílùú wa ń bí. Tá a bá sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù gbígbá a ní àìmọye pléyà tó pọ̀ rẹpẹtẹ but àdúrà tá à ń gbà sọ lọ́hùn àti ìrànlọ́wọ́ àwọn èèyàn kí wọ́n jọ ọkọ̀ kún wa lọ́wọ́. Nǹkan yìí kì í ṣe mímọ̀ ṣe agbára oníkálukú Ọlọ́run ló ń gbé ẹ̀dá ga. Èyí tí mo ṣe ní èní tí mo ṣe pò kíní Ọlọ́run sọ pé màá ṣe àṣeyọrí yẹn ni. Àmì mo kíní yìí mo ò ṣe rí mo ò ṣe nǹkan yìí rí first time tí màá kọ́kọ́ ṣe ni. Mo pẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba Abdul'Azeez tó dẹ̀ fẹ́ ṣe ọdún kan wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti àwọn olóyè wọn àti àwọn ìyàwó wọn ọmọ wọn gbogbo wọn máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣíṣe lónìí a dúpẹ́ wípé Ọlọ́run jẹ́ kẹ́nikẹ́ni kó ṣubú lónìí safety wa everything ó wà òkè lónìí a sì wá dúpẹ́ lọ́wọ́ àwọn kọ́mítì wípé wọ́n dúró ti wà lọ́pọ̀lọpọ̀ wọ́n ṣe takuntakun láti lè jẹ́ kí everything kó wà òkè a fi àsìkò yìí mo fi rọ àwọn ọ̀dọ́ wa wípé ká jọ̀ọ́ ká raise talent wa ẹni tó bá ń play ball also a ní àwọn tó máa ń play ball ní Igbesa dáadáa a sì dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ pé Ọlọ́run tiẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè jáde síta a ní àwọn èèyàn wa tó ti travel out mo sì gbàdúrà pé ibi tí wọ́n wà Ọlọ́run á jẹ́ kí wọ́n á gbé ògòlù ìsókè. To see more of this, so competition, marathon competition, football competition, drafts and all of that. So in the future we are still looking up to it. So I thank the Amokas, the planning committee and everybody that participated in this journey. So thanks a lot.
àwọn ló ń wí. Amọ́ká tẹlifíṣàn àwọn ló ń sọ.